pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bàpẹ́ láyé àgbálẹ̀ kọ́ ni. àjánù ọmọ ẹkùn àwa ara gangan fún ara wa gan ọmọ ẹranko ni wá. àjánù ọmọ ẹkùn. bẹ́ẹ̀ ni gbogbo ọmọ tó gbé bá ti bí báyìí ọmọ ẹranko ni orí bàbá ńlá wa ní àjánù ọmọ ẹkùn. wọ́n ní mo jí lówùrọ̀ kùtùkùtù mo fògo fÓlúwa bàbá lọ́run kí ni má ṣe ṣiṣẹ́ láyé mi. a ní ká bí mi láti inú ọmọ ènìyàn ká tọ́ mi dàgbà o látọwọ́ ẹranko igbó kò pọ̀jọ́ kò pọ̀ oṣù ìyá gbé mi gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ó di inú igbó girigiri ẹsẹ̀ ẹkùn ìyá gbóhùn ẹkùn nígbó ìyá jọmọjú sílẹ̀ ìyá bá sá lọ ìyá lọ tún fọ ọmọ nílé ariwo ta òkìkí kàn tọmọdé tàgbà ní ṣe dàrò ọmọ tuntun tí a bí báwo àtọ́jú òló kékeré ẹlẹ́jẹ̀ tútù iṣẹ́ ènìyàn iṣẹ́ ẹranko ó báwo àtọ́jú òló kékeré ẹlẹ́jẹ̀ tútù iṣẹ́ ènìyàn iṣẹ́ ẹranko bẹ́ẹ̀ ni ọkọ yẹn ti tọ́jú bàbá ńlá àdàgbà nìyẹn. ṣé fíìmù lẹ́ ń sọ àbí. eré fíìmù kan èrè kan tó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wa ní o ẹranko ni wá yá yìí ẹnikẹ́ni nínú fámìlì Ògúngbè ọmọ àjánù ọmọ ẹkùn ni wá oríkì wa gan tó nìyẹn. Chief J.T. Onímọ̀lẹ̀ ètò ìjọba bàbá mi nìyẹn nípa ohun tí ẹ tíátà tó kọ́ Akin Ògúngbè iṣẹ́. bẹ́ẹ̀ni èmi náà ń pè ní omi ní sàwáńjẹ iyo sàwáńjẹ omi ní sàwáńjẹ iyo sàwáńjẹ iyo sàwáńjẹ iyo pàǹjà obi náà ikọ̀ pàǹjà. eré bàbá mi 76 lè rí ẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ mi mo ti jókòó yìí ó tó bá ti di ọdún kẹwàá táwọn bá ti kú kí máa gbé jáde ní kò òjò kan sí ìdálẹ́ alákọ̀ọ́kọ́ ta kọ́kọ́ máa lọ bàbá ti ra mọ́tò ń gbà yẹn òróró ra múná pé orúkọ mọ́tò yẹn nígbà máa dé Ìkẹjà tá máa dé Ìkẹjà báyìí ibi tí àwọn tó máa tún ọkọ̀ ṣe tó ti ṣe mọ́tò bá gbiná gbogbo ẹrù abájọ́nà pátápátá á padà wá sí Mùṣín pẹ̀lú aṣọ kan lọ́rùn ni gbogbo decoration tó máa ń ṣe fún Lísàbí dé láti jọ́ tó ti bẹ̀rẹ̀ Lísàbí tó ti ṣe ìrọ̀tí Lísàbí lẹ́gbẹ̀ẹ́ òkè ọ̀nà ó number 1 ní mí iyọ̀ ní mí èmi ni mo ń decorate inú capsat máa bíìdì Olúmọ máa bíìdì ọkọ̀ ojú omi máa bíìdì ẹṣin Òṣogbo yẹn gangan ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ẹ̀lẹ̀kẹ̀tẹ̀ ń wò lọ́wọ́ mi pẹ̀lú Jimoh Ibrahimo 277 àwọn tèmi bá ṣiṣẹ́ nìyẹn Àdùnní Ọlọ́ṣun Susan Rangers gbogbo àwọn tèmi bá ṣe àjọ ọmọ gbogbo èrè tó wà létí Ọ̀ṣun yẹn ni. ẹ pẹ̀lú àwọn tó mọ èrè etí Ọ̀ṣun sọ ẹ tún ṣerú yẹn náà. sculpture irú ọmọ ní òkùnjọ́ bàbá mi ṣe inú eré yẹn gangan ní kíní ti dìde délé òdùnlé eré yẹn ló gbé dìde ọmọ ní òkùnjọ́ wọ́n ti pẹ́ gbọ́dágadé alápáńlá ó sì mọ́mọ́ rẹ̀ ònà fẹ́lẹ́fẹ́lẹ́ òbó eré yẹn ló gbé dìde segment tó sọ yẹn péré báyìí ni wọ́n gbà mú ní program yẹn. ìyẹn délé òdùlé. bẹ́ẹ̀ ni àwọn idán tèmi ti pa dáadáa irú bíléèdì yẹn ṣe mo lè jẹ páàdì kan tán. ìwádìí ẹ̀rọ gbọ́dọ̀ àwọn oúnjẹ blade. ẹnì kan ṣo ni mo fẹ́ràn jù pé kí n máa wo effect yẹn jù oní Jackie Chan. Jackie Chan. Jackie Chan ó máa ṣeré fún yín ó máa parọ́ fún yín tó bá yá wa já rẹ̀ àwa ṣe dìmẹ́kè fún yín nígbà tó bá sọ pé òun jábọ́ láti orí òkè ẹ báwo ló ti máa ṣe pọ́ńsìmù kí èèyàn ẹlẹ́nu ara kó jábọ́ láti orí 25 story tó lè máa ṣe gírígírígírígírí tó dáa máa wá ya gbogbo ẹ̀ tó máa gbé jáde báyìí máa ṣe báyìí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bàpẹ́ láyé àgbálẹ̀ kọ́ ni. nídìí iṣẹ́ tíátà káàkiri àgbáyé bẹ́ẹ̀ni pàápàá tó ní ṣe pẹ̀lú tó oní Yorùbá àwọn orúkọ kan wà tó jẹ́ pé kò ṣàjèjì létí bóyá àwọn ọmọ tán bá ṣe ẹ̀bí sí díẹ̀. bẹ́ẹ̀ni tá bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó ti pẹ́ ń diṣẹ́ tíátà bíi 30 ọdún 40 ọdún 50 ọdún sẹ́yìn tàṣà ọmọ ló máa lóhùn ògbórúkọ yẹn rí Ògúngbè Ògúngbè ẹ dárúkọ yín fáwọn èèyàn sá. ẹ ṣe orúkọ mi ni Chief Oyèbọ́lá Ògúngbè àkọ́bí Akin Ògúngbè. Chief Oyèbọ́lá Ògúngbè ọmọ Akíntọ́lá Ògúngbè àkọ́bí ẹ̀ ní mí. bàbá Akin Ògúngbè. bẹ́ẹ̀ ni. wọ́n ní kí n má ṣìgbà mo ṣìgbà. wọ́n ní kí n má ṣì wò ó wọ́n ní mo gbé wọ́n ní kí n má ṣì wò ó wọ́n ní mo kẹ́ràn àjẹni tí wọnú igbó igbó máa wò mọ́ mi rẹ̀ ọ́ igbó máa wò mọ́ mi rẹ̀ ọ́
yẹ́rí eré tẹ pè mí sákìyèsí yẹn bẹ́ẹ̀ ni sà. òun ló mú mi rántí ipa tí mo kó nu eré náà. eré wo nìyẹn, kí làkọ́lé ẹ̀? eré tá à ń sọ yìí igbá funfun ni. igbá funfun. White calabash. tí bàbá yín fi sígbá. tó fi sígbà tó bá fi wọnú igbó èmi ni òòṣà tí wọ́n wá gbé igbá náà níwájú ẹ̀. èmi náà pè ní omi ní sawanje iyo sawanje omi ní sawanje iyo sawanje iyo sawanje iyo panja obìnrin iko panja. ìyẹn ni bí ta bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tíátà ó wà lára tiyín náà. yé jẹ́rí orí rọ̀ mí lọ́rùn olóyin ni ijó rọ̀ mí lọ́rùn oyin ni ìlú rọ̀ mí lọ́rùn oyin ni ìdánwò rọ̀ mí lọ́rùn oyin ni oyin lọ́mọ àrólé oyin ni oyin mọmọmọmọ adùn oyin ni. àkọ́bí Akin Ògúngbè. bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti wà lẹ́nu iṣẹ́ tíátà yìí ti pẹ́. bàbá yín Akin Ògúngbè kí lẹ lè sọ fún wa ń pa wọn náà. ẹ ṣe pọ̀ nígbà tí bàbá mi máa bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ kápẹ́ńtà gbẹ́nàgbẹ́nà ló ń ṣe nísàlẹ̀ Èkó lójú ọlọ́bùn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó wá sábẹ́òkúta ó wá fẹ́ ìyá mi wọ́n wá dá mi padà sékòó wọ́n lọ bí mi sékòó nígbà tó wá bí mi bàbá mi wá jẹ́ ẹnìkan tó yẹ pé ó fẹ́ràn pé kí ó máa mú mi káàkiri gẹ́gẹ́ bí àkọ́bí mo dẹ̀ súnmọ́ bàbá mi gidigidi gan. gbogbo eré tí bàbá mi wá ń ṣe yẹn láti kékeré yẹn tí mi ju bí ọmọ ọdún 6 lọ sí 7 bàbá mi á máa mú mi káàkiri lọ a máa fi etí sí gbogbo bó ṣe ń kọ orin yẹn gbogbo bó ṣe ń ṣe eré yẹn èmi náà máa fetí sí ibi tí Ọlọ́run ti gba àkóso fún mi nìyẹn pé ní iṣẹ́ yìí ó jẹ́ bákọ̀bàkọ̀ ṣá pé òun la máa ṣe títí a máa fi kú ṣá. so bàbá yín máa ń mú yín. káàkiri tó bá fẹ́ kọ àkọlé eré kan tó bá fẹ́ kọ eré tá bá ti fẹ́ lọ láti ìlú kan sí ìlú kan àwa bọ́lẹ̀ ní odi ìlú ká tó wọ àárín ìlú tá à ń lọ yẹn bàbá ní kí n mú ìgò mi dání ìgò bíà ni o àti ìṣó yẹn ni wọ́n máa fi lu aago bàbá mi á máa ṣe eré á máa kọrin á mú ìṣáná á máa fi ta ṣẹ̀kẹ̀rẹ̀. bó ṣe wà nìyẹn inú igbó la máa wá. ẹ̀yin àti bàbá yín. confam. Akin Ògúngbè. bẹ́ẹ̀ ni wọ́n lẹ̀ ní mọ́tò àwọn oníṣẹ́ tàtúkù àwọn èèyàn eléré wa wọ́n máa lọ síbi gbọ̀ngàn bí tá ti fẹ́ ṣeré wọ́n máa lọ ṣe ìpalẹ̀mọ́dé wa níta bá kọ́ bẹ̀ yẹn òun náà láti kọ́. ẹ̀yin máa rìhà sílẹ̀. àti rìhà sílẹ̀ mi náà mo máa kọ́ wọn nígbà bá dojú ayé tá máa kọ́ àwọn tó wà nílé. àsìkò tí bàbá yín mú yín kiri yẹn àwọn oní tíátà wo lẹ mọ̀ tán jọ ń lò gbà lásìkò yẹn. ẹ ṣe nígbà tá máa dá àwọn tíátà tí mo mọ̀ ó pọ̀ torí ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá mi nínú iṣẹ́ tíátà yẹn ni orúkọ ẹ̀ ń jẹ́ Chief JT Onímọ̀lẹ̀ télọ̀ ni wọ́n àwọn ò fi bẹ́ẹ̀ lọ sí ìrìn àjò. ẹ dúná ẹ ti ní bàbá yín mú yín kiri náà. bẹ́ẹ̀ ni. ẹ kí lẹ tún wá dọ́dọ̀ ẹnìkan tó tún jọ̀gá yín di iṣẹ́ tíátà. ẹ tó jọ̀gá bàbá mi nìyẹn. tó kọ́ iṣẹ́ tíátà. tó kọ́ Akin Ògúngbè iṣẹ́. bẹ́ẹ̀ ni. kí lẹ porúkọ wọn. JT Onímọ̀lẹ̀. níbo ló ti ń ṣe télọ̀. ìsàlẹ̀ Èkó ni òun ló kọ́ wọn níṣẹ́ tíátà ṣùgbọ́n bàbá yẹn ò kì í jáde kúrò nísàlẹ̀ Èkó wọ́n bá lọ sí Global Memorial Hall wọ́n bá ti ṣeré bàbá padà síbi àbíkọ́ máa ṣeré primary school káàkiri bàbá padà sí ti iṣẹ́ télọ̀ ẹ̀. ṣé ìsàlẹ̀ Èkó yẹn ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ni. wọ́n ṣe nísàlẹ̀ Èkó wọ́n tún ṣe ní Abẹ́òkúta náà wọ́n ṣe ń gbà yẹn ló máa ń ṣe concert party ìgbà ló ń pè ní Akins concert party kó tó wá di Akin Ògúngbè travelling theatre. wọ́n máa ń mú yín káàkiri. wọ́n gbé mi káàkiri gan ni. kódà tí n bá wà níléèwé gan wọ́n máa wá gbé mi ní ìgbà tó jíyàn gbé ni a fẹ́ lọ ṣe television house ní irú television tó wà ní Ìbàdàn NBC WNTV WNBS. nígbà yẹn àjọ ṣí ni. mo wà ń bẹ̀ eré kan wọ̀ tá a máa ń ṣe ń gbà yẹn òyìnbí náà ti ń ṣe òrìṣà kúnlẹ̀ bọ́ ń gbà yẹn bàbá Saki òrìṣà màrè o ọwọ́ inú ọ̀gọ́ o ọba inú igbó tó bá tilẹ̀ jọmọdé o kó tó padà sálàgbà ìdọ̀bálẹ̀ lọ́mọ kí bàbá àforíbalẹ̀ òrìṣà ayé àforíbalẹ̀ òrìṣà wa òrìṣà làwọn ń bọ̀ lọ́jọ́ ayé wa. onípọ̀ àkọ́bí bàbá Ògúngbè 76 lè rí ẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ mi mo ti jókòó ìtọ́. eré ta ni. eré bàbá mi ó tó bá ti di ọdún 10 táwọn bá ti kú kí n máa gbé jáde ní kò òjò kan kò sí agbára kò sí olùrànlọ́wọ́. ṣé bẹ́rù wà ńlẹ̀ gan lọ́wọ́ yín. eré wà eré kan wà tó ké mi mo ṣe ọba inú eré yẹn mo dẹ̀ ní kọ́kọ́ bàbá mi mọ́ inú pósí kọ́ lọ jù sómi torí àwọn ló ṣe gẹ́gẹ́ bí ẹrú gba ìṣòwò bàbá mi lórí báyìí inú eré yẹn. direct. yẹmi gan tí mo wà lórí ìjókòó igan àwọn tó lè sọ nípa ẹ̀ ní LTV8 wọ́n ti gbé mi wọ́n ti jù mí sínú àpò ọba náà mo ṣe inú eré yẹn ni wọ́n ń pè ní ọba wọ mi wọ́n jù mí sínú àpò dẹ̀ lọ sọ mí sínú dáàmù. ìyá Erelú ló jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó mi inú eré yẹn ṣùgbọ́n òun ló wá ní kó lọ gbé mi pé wọ́n fẹ́ gbọba mọ́ mi lọ́wọ́ òun àti bá gbé mi wọ́n ní kó lọ jù mí sómi wọ́n lọ kó àwọn jàǹdùkú sétí omi ìdọ́jú ṣe gbé mi báyìí wọ́n sọ mí sínú àpò wọ́n ti dè mí lọ́wọ́ wọ́n dẹ̀ sọ fún wọn pé ọ̀pá arúgbó ìwé yìí o ẹ má dé bẹ́ẹ̀ o
èmi ò dẹ̀ mọ́wẹ̀ wọ́n yẹ jù mí síbẹ̀ nìyẹn àwọn tó bá direct fíìmù yẹn láti LTV ètò ọwọ́ gbogbo wọn bọ́ pé ìjáwó ti pààyàn báyìí nígbà tí máa jáde sí abáyé ẹ̀rọ ọlọ́run bá wọn ni ọlọ́run ló gbé mi jáde mi ò mọ bó ṣe ń wẹ̀. wọ́n ti sọ yín sódò rí. pátápátá àni wọ́n dè mí lọ́wọ́ tún gbé mi sínú àpò tún di àpò. fíìmù dẹ̀ ló ń ṣe. television program ọba ìwọ mi ni àkọlé ẹ̀ èyí tí mo sọ fi tọkọ bàbá mi mọ́ kó sí yẹn orí tọkọ bẹ́ẹ̀ ni orí ló ní ṣe o ẹ̀dá láyọ̀ mọ́ kádàrá olúkálukú àti dàmọ̀ kó tó wáyé ohun gbogbo lọ́wọ́ orí ara mi o orí ló ní ṣe o ẹ̀dá láyọ̀ mọ́ o ẹ jẹ́ kí n ṣètọ́jú ilé máa tún lè ṣe dọ̀gá mi o bóyá máa jèrè ìwà rere lẹ̀ṣọ́ yẹ ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn orí ló ní ṣe tún lè ṣe lẹ́yìn olówó rẹ̀ o ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn orí yẹn ni ìyàwó kábíyèsí gbọ́ tó fi fàámọ́ra pé kó wá lọ báwo ṣe ìgàn ìfẹ́ ní kọ̀ọ̀kan bàbá bá yarí bàbá bá bọ́ṣọ́ lẹ̀ ó bá sá lọ aṣọ tó fi ń bora ni ẹrú ni bàbá wà nígbà yẹn èmi dẹ̀ ni ọba ń gbà yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní kọ́ lọ pé orí oníṣẹ́ wa ọba kan mọ́ pósí ọlọ́ọ̀jù sómi wọ́n tún ju àbámi sómi pẹ̀lú pósí náà nígbà tó máa lọ ṣàn ó kọ̀ ṣọ́ lọ sí irú bí ẹni pé ọba kan jẹ ní ìlú kékeré odò yẹn wá gbé lọ sí ìlú ńlá ibẹ̀ lọ́tí wọ́n wá ọba tó máa jẹ́ bẹ́ẹ̀ òun náà fi jọba ọba àgbà yẹn ọba tó yẹ ọba àgbà yẹn lọ́hùn òun láti wá dọ̀bálẹ̀ fún ìpètò ẹ̀dá àríjì mi o ìgbà tó máa dọ̀bálẹ̀ èmi náà mo kọ́ ni ẹgbẹ́ mo ní bàbá mi ò tètè fún mi lára pé ní òun lọ́ba àgbà nísìnyí ó wá fàṣọ bojú pé ní orí ló ní ṣe wojú mi orí mi náà èmi bẹ̀rẹ̀ ní kí ẹdí àkànmọ́ pọ̀ sí tó ti yẹ orí ló ní ṣe o kò máa sẹ́ni tó lè bẹ̀bẹ̀ fún ẹ yọ̀wọ́ ọba wa tó tó àrò tí mo fi dá wọn lóhùn nìyẹn o má ṣe fi ya orí ló ní ṣe o bàbá mi ṣáà kọrin èmi náà kọ tèmi àjọ ń jù síra wa ní àjọ ń jù síra wa ní. ẹ délé bá ni. mo bá orin lé ni. ó dẹ̀ wà nú ẹ̀jẹ̀. ó wà nígbà pé ìyá mi gan pàṣẹ máa fẹ́ ìyá mi gan ṣọ́ọ̀ṣì aládùúrà gan lọ ti fẹ́ ra wọn ní ṣọ́ọ̀ṣì gbọ́ràn lókè Èjìgbò. ṣán lọ ṣiṣẹ́ náà ni. bàbá mi lọ ṣe kọ̀ǹpósà fún wọn ni. òkè náà fi rí. ìyá mi máa ń kiri ráìsì wá síbẹ̀. Ṣínà Ògúngbè iṣẹ́ àdédé òun kọ́ ló ń jẹ́ Ṣínà Ògúngbè Ọláìwọlá Ògúngbè ni èmi ni Ṣínà gangan. nígbà tí mo wá dàgbà tí mi lè kópa ọmọ eré yẹn ni Orlando fi ṣe mo fẹ́ sọ̀tọ̀ kékeré kan ìtàn orogún méjì máa ní àsáró elépo rẹ́dẹ́rẹ́dẹ́ ibẹ̀ ni Adésínà ti wá ìjàlájà pẹ̀lú àwọn ọmọ Orlando Ọ̀wọ̀ àti mọ̀ra wa. inú àwọn ọmọọṣẹ́ ní ọmọọṣẹ́ ọba wa nínú hall yẹn ni àwa kẹ̀ni adẹ́ni ló ipò pé ní fámìlì bàbá wa lónìí ibi bẹ̀rẹ̀ láti Abẹ́òkúta òní máníjà hòtẹ́ẹ̀lì yẹn àwa dẹ̀ ti ṣe tán lánàá ọ̀rọ̀ táwọn sọ yìí Professor Fẹ́lá gan dá sí èmi ni mo ń ṣe Adésínà gbà yẹn gbàtọ́ wá rí pé mo ti dàgbà gbogbo àwọn tó ń ṣe ìyá Adésínà àwọn ìyàwó bàbá mi ni ọ̀hún tó mi bí lọ́mọ àwọn agbèrè yẹn fún Ṣínà Ọláìwọlá Ògúngbè ló ń jẹ́ àwọn lọ́ọ́ bí lẹ́mi ṣe kẹfà bẹ́ẹ̀ ni ó dẹ̀ ti dolóògbé báyìí síwájú bàbá wa. bẹ́ẹ̀ ni kọ́lọ́n bá fọ̀rọ̀ kẹ́ wọn bẹ́ẹ̀ ni. ọmọ bàbá pọ̀ afẹ́ tó 40 àti mélòó kan. ọmọ bàbá wa kí Ògúngbè we are getting to 50 even gan ó bí ìbejì lẹ́ẹ̀mẹ́rin kan pàgọ́ ẹni tó bá máa ṣe eré orí ìtàgé ń gbà yẹn tí ò bá lóbìnrin eré ò lè dùn àwọn èèyàn ni wá wò wọ́n láyé ìgbà yẹn. bàbá mi ló ṣàlọ́mọṣẹ́ tó pọ̀ jù ní Nàìjíríà yìí tó ṣoríire gan. bàbá yín. bàbá mi ni olókàgbà kò iṣẹ́ Ìṣọ̀lá Ògúnṣọlá Ìṣó pẹpẹ Jimá Aliu Jaguar nana tí wọ́n máa ń kọ́ ọmọ ẹ̀bẹ̀ lẹ́rọ ọmọ head ọmọọṣẹ́ bàbá mi náà ni. bẹ́ẹ̀ ni mo sọ fún yín òun ló láwọn ọmọọṣẹ́ tó àgbákò yẹn gan fún àrẹ ojú bàbá mi lọ lọ́jọ́ orí ṣùgbọ́n ọmọọṣẹ́ bàbá mi ni. Ògúndé máa ń fún bàbá mi ní ọ̀wọ̀ bàbá mi náà dẹ̀ ń fún Ògúndé náà ní ọ̀wọ̀ wọ́n ní àjọṣepọ̀ tó máa tí Ògúndé máa ṣe àwòrán sinimá ó máa pe bàbá mi anybody ó máa pe gbogbo àwọn eléré jọ bàbá mi wà lára àwọn àkọ́kọ́ tó kọ́kọ́ máa pè àdèmà kọ́ ọmọọṣẹ́ lọ àdèlóṣù kan lọ́dọ̀ Ògúndé ńgbà yẹn gbàtọ́ dẹ̀ máa dá ẹgbẹ́ AATP sílẹ̀ bàbá mi náà ni àwọn Ògúndé gbogbo wọn àti Dúróládé pọ̀ Oyin Adéjọbí Kọ́lá Ògúnmọ́lá Àyìnlá Olúmẹ̀gbọ́n Adébáyọ̀ Fálétí àwọn tó dá AATP sílẹ̀ nìyẹn. bàbá ẹ gbórin iná. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fagbá bàpẹ́ láyé àgbà lè kọ́ni ó lè kọ́ni bí ọpẹ́ láyé àgbà lè kọ́ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o òtítọ́ ni yóò kẹ́yìn ayé òtítọ́ ni yóò
lọ́rùn. Òtítọ́ wa tọ́ wa gòkè àgbà o. Ó di jẹ̀lẹ́ńkẹ́, ó di jẹ̀lẹ́ńkẹ́ o. Ayé akọjá lọ, ọ̀run akọjá lọ. Òtítọ́ wa tọ́ wa gòkè àgbà o. ẹ ti represent Nàìjíríà rè. kódà ọdún mẹ́ta gan mo ṣe pẹ̀lú First Track 77 gan Láńgbòdo àwọn àtàṣe ni. Láńgbòdo. bẹ́ẹ̀ ni òkè Láńgbòdo tí wọ́n fi represent Nàìjíríà gangan. ṣùgbọ́n ní Nàìjíríà báyìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí nísìnyí o kíkọ́ ṣe idán kéèyàn wọlé lóye láì jẹ́ pé ó ṣe oògùn Ọlọ́run ti fún mi ṣe. idán wà lọ́wọ́ yìí báyìí gbogbo àwọn bẹ́ wọn lórí ni o wọ́n ń ṣe gbogbo idán tó ń pa yẹn gbogbo idán tó ń pa ní kíní yẹn mi gangan ní ọba ẹ̀. Àwọn iṣẹ́ yín rèé. àwọn iṣẹ́ tí mo ṣe ní carnival ní Abuja carnival dédé. bẹ́ẹ̀ ni. ṣé ẹ máa ń ṣe design set ni àbí kí ni ká sọ pé ẹ̀ ń ṣe. I'm a set designer, makeup artist, special effect, costumier, gbogbo ẹni mo ṣe. now bàbá iṣẹ́ tíátà ń gbà yẹn. bẹ́ẹ̀ sà. àwọn ọmọ Ògúndé àwọn iṣẹ́ bàbá wọn àwọn sì ń tọ́jú ẹ̀dì sìn. bẹ́ẹ̀ ni. iṣẹ́ tí bàbá ti yín kọ́. ìyí tí ó fà tí ò fi jẹ́ kí ó wà ní ìtọ́jú ni wípé ẹ lè fi education wẹ́n tí ò kàwé. bẹ́ẹ̀ kí bàbá mi bá kàwé ju bẹ́ẹ̀ lọ ni àwọn náà já sí torí gbà tí bàbá mi máa ṣe Lísàbí Agbòǹgbò Àkàlà tó ṣe ìrèké oníbùdó àwọn tó ní owó tó gbówó lẹ̀ wọ́n ní kí n bá wọn lọ sí London ká lọ fọ fíìmù yẹn pé bàbá ọ̀gbẹ́ni ló ṣe bí Lísàbí ṣe wọlé náà èmi mo ṣe nu Lísàbí Agbòǹgbò Àkàlà wọ́n ní ẹ jẹ́ kó bá wọn lọ kó lè bàbá mi ní pé kíní kan ọ̀rọ̀ kò yá pé ní máa já dànù àbí bá pé àwọn orogún tó kù àfẹ́ máa bínú gẹ́gẹ́ bí tó fẹ́ yàwó rẹpẹtẹ ìyàwó wọn náà lọ díẹ̀ náà lọ fà. wọ́n tó márùn-ún. àwọn tó 27. I attended Fakule Comprehensive High School Òṣogbo. Ẹgbẹ́ tennis náà. Òṣogbo yẹn gangan ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ẹ̀lẹ̀kẹ̀tẹ̀ ń wò lọ́wọ́ mi pẹ̀lú Jimoh Brahimo 277. Àwọn tí mi bá ṣiṣẹ́ nìyẹn. Àdùnní Ọlọ́ṣun, Susan Wengers, gbogbo àwọn tí mi bá ṣe àjọ ọmọ gbogbo èrè tó wà létí Ọ̀ṣun yẹn ni. Ẹ pẹ̀lú àwọn tó mèrè etí Ọ̀ṣun. Pẹ̀lú sùúrù. Ṣé tún ṣerú yẹn náà. Sculpture, Ọlọ́run fún wa ṣe. Ẹ fún mi ní acting bàbá Ògúngbè kan náà. Ẹ fún mi ní acting. Ìkan ọ̀yọ́ ni pẹ̀lú ọmọdé yìí. Ó gbọ́ àbògbọ̀ tá a wà. Wọ́n ní pé mú ẹ kó láàrin àwọn ẹrú kì í ti ẹ ṣe olórí ọba. Bóyá torí òjò tó ń rọ̀ ni. Àbẹ̀ ó possible. Bàbá ẹja wọlé lọ. Ọjà. àti ti dé. àtọ́dá ti dé kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára o ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. Oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Katsina tí á tó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Katsina tí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Katsina tí ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́bá ti yá ó ti yá. Ẹ ní àwọn eré bàbá yín ó fẹ́ tó bíi. A máa lọ 75, 76 àti mo máa ń rántí. Ẹ sọ bí ẹ fún mi ní àwọn ìrírí tó ṣẹlẹ̀. Ìdálẹ́ alákọ̀ọ́kọ́ ta kọ́kọ́ máa lọ bàbá ti ra mọ́tò ńgbà yẹn kòrò owó ra mú náà pé orúkọ mọ́tò yẹn. Kí lẹ pé. Kòrò owó ra mú nígbà máa dé Ìkẹjà báyìí ibi tí àwọn tó máa tún ọkọ̀ ṣe tó ti ṣe mọ́tò bá gbiná gbogbo ẹ̀rù wa bá jóná pátápátá. A padà wá sí Mùṣín pẹ̀lú aṣọ kan lọ́rùn ni àwọn ará àdúgbò ló ń dáṣọ jọ fún wa ńgbà yẹn lọ́jọ́ òun náà gbogbo àwọn tó wà ládùúgbò ló ń dáṣọ jọ fún wa bàbá tó tiraka wọ́n ti kó irinṣẹ́ jọ ìyẹn ló wá ṣe orí ìtàgé fún ìrèké oníbùdó nígbà yẹn torí pé bàbá kú wa rẹ̀ sábà máa wo ìtàn bàbá lọ síwájú lọ sẹ́yìn ó tẹ̀ mọ́ Iléṣà ó tẹ̀ mọ́ Abẹ́òkúta ó tẹ̀ mọ́ Ìjẹ̀bú Rẹ́mọ bí bàbá ṣe wà lọ́dọ̀ mẹ́ta nìyẹn ìyẹn ló wá yẹ olóyè Ọlọ́run sí o ìwọ́n mọ̀ pé ní eré kan tí bàbá máa ń ṣe láyé ìgbà yẹn wọ́n pè ní ẹni àjánù ọmọ ẹkùn àwa gọ́gọ́ fún ara wa gan ọmọ ẹranko ni wá torí bàbá ńlá wa ní àjánù ọmọ ẹkùn wọ́n ní mo jí lówùrọ̀ kùtùkùtù mo fògo fÓlúwa bàbá lọ́run kí ni má ṣe ṣiṣẹ́ láyé mi nígbà ìṣẹ̀dá mi ẹgbẹ̀rún èwe níbẹ̀ lọ́run níwájú ìtẹ́ olùgbàlà ọba mímọ́ olúkálùkù wáyà àyànmọ́ tirẹ̀ kó tó lọ sáyé àyànmọ́ nìyẹn o lọ́run mo ti yà àyànmọ́ mi wáyé o àníká bí mi láti inú ọmọ ènìyàn látọ̀ mi dàgbà o látọwọ́ ẹranko igbó kò pọ̀jọ́ kò pọ̀ oṣù ìyá gbé mi gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ó di inú igbó girigiri ẹsẹ̀ ẹkùn
ìyá gbóhùn ẹkùn nígbó ìyá jọmọjú sílẹ̀ ìyá bá sá lọ ìyá lọ tún fọ ọmọ nílé ariwo ta òkìkí kàn tọmọdé tàgbà ní ṣe dàrò ọmọ tuntun tí a bí báwo àtọ́jú oló kékeré ẹlẹ́jẹ̀ tútù o iṣẹ́ ènìyàn iṣẹ́ ẹranko. wọ́n ní kò bá wa tọ́jú oló kékeré ẹlẹ́jẹ̀ tútù o iṣẹ́ ènìyàn iṣẹ́ ẹranko a ó kì í ṣe yìí síkẹ̀ ká gbọ́mọ̀ roko ká máa gbé wálé èyí sún wa o ká gbọ́mọ̀ roko ká máa gbé bọ̀ o èyí yani lẹ́nu kò bá wa tọ́jú oló kékeré ẹlẹ́jẹ̀ tútù o iṣẹ́ ènìyàn iṣẹ́ ẹranko bẹ́ẹ̀ ni ọkọ yẹn ti tọ́jú bàbá ńlá àdàgbà nìyẹn. ṣé lójú ayé àbínú fíìmù. lójú ayé ìtàn tó ṣẹlẹ̀ sí fámìlì wa nìyẹn kẹ́rẹ́kẹ́rẹ́ bàbá wa wá jẹ tó wá sí ìgboro nígbà tó náà gba ọmọ ọba ààrẹ ọmọ ọba obìnrin tó gbà á là nínú igbó látọwọ́ àwọn àjọ nínú igbó ẹnikẹ́ni nínú fámìlì Ògúngbè ọmọ àjánù ọmọ ẹkùn ni wa oríkì wa gan tó nìyẹn orò ilé yẹn orò wà pé nìyẹn àwọn eléyìí kì í ṣe èèyàn kan lásán èmi gẹ́gẹ́ bí ẹnìkan báyìí nísìn I'm a spiritual person ẹ̀dá kan lọ́nà dá mi ọ̀kan lọ́mọ ni mo dẹ̀ ní agbára tí mo máa ń lò mi ò kì í sùn lóru. ẹ kì í sùn. ọba ti dàgbọ́ mọ́kànlá rẹ̀ mo ti jí mọ́jú báyìí kò sọ̀rọ̀ fún mi bí èmi lè witness ẹ̀ nígbà bí ìgbà tí Tọ́ba Ọ̀pálẹ̀yẹ wà láyé mo ti ṣe fíìmù fún rí tó gbówó lẹ̀ ìgbà yẹn owó fíìmù gan tẹ̀ tí ìwọ̀n pa yẹn kò tí ì pọ̀ rárá gbà yẹn. fíìmù lè ṣe fún Tọ́ba Ọ̀pálẹ̀yẹ. Olùgbèjà The Avenger tó ṣe ní English film yẹn òun èmi náà wò tí mo fi sọ pé ní Olùgbèjà The Avenger tí àwọn òyìnbó yẹn ṣe nígbà yẹn òun èmi náà fi ṣe fíìmù yẹn mo ṣe fún part 1 part 2 lẹ́yìn ìgbà yẹn náà mo fi ṣe fíìmù fún ẹnìkan náà fọwọ́fakú mẹ́ta tí mo ṣe láyé mi nìyẹn ìwọ́n láti gbà yẹn gbá tí wọ́n á ní kí n kówó dán gbà yẹn ká ṣe fíìmù ká ṣe gbá káṣà wo àwọn èèyàn ti engage mi sí location lórí gbogbo fíìmù náà ti máa ń pè ní ìgbà nìkan mo lè wà lóko gan oṣù 3 4 gan kí n má kúrò ní location ṣùgbọ́n gbogbo wọn yẹn wọ́n kàn mú mi ṣiṣẹ́ bí ẹni pé ọmọ bàbá wa ni mi ò kì í ṣe rí owó gidi gbà orúkọ yẹn gan ni mò ń jẹ jù báyìí ààrẹ gan olúgbẹ̀yìn lọ́dọ̀ mi báyìí nísìn orúkọ bàbá mi ni mò ń jẹ́ mo ti ń jẹ́ mo ń jẹ oúnjẹ Àkọ́bí Ògúngbè. bẹ́ẹ̀ ni ẹranko yẹn gẹ́gẹ́ bí yàwọn pé gbogbo àwọn tó wá sábẹ́kúta ní kálukú wá tẹ̀dó sí bí báyìí ni kálukú wá láti oríṣiríṣi ìlú bẹ́ẹ̀ kí wọ́n wá látọ̀ nígbà tí a ti mọ bó ṣe ń la àwọn fámìlì wa náà wá látọ̀ náà wá tẹ̀dó sí bí báyìí láti bí báyìí lọ ọtí wọn lọ tẹ̀dó sí ìsàlẹ̀ Èkó yẹn gangan ni a lè pè gẹ́gẹ́ bí pé tá a bá ń gbọ́ èdè bàbá wa ò lè sọ Ẹ̀gbá rárá ibẹ̀ ni èdè mídẹ̀ tó ti ń gbọ́ gbogbo wọn lẹ́nu. ẹtẹranko yẹn báwo ló yẹ jẹ ṣáwọn bàbá ńlá yín ìtàn bàbá ńlá wa ni ó dẹ̀ ń rò wá. báwo ló ṣe ń ròyìn sà. ó máa ń ro ẹ̀mí gan tí máa ń hùwà ẹranko báyìí fún yín báyìí gan nísìnyí ẹ̀mí mọ̀ pé ẹranko ni mí torí pé nínú ilé tèmi ń gbé gangan o lẹ́kọ̀ọ́ ni o níbí báyìí ni o àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí security mi ejò ni. bẹ́ẹ̀ ni tí ẹ bá wà pẹ̀lú wọn báyìí nísìnyí ẹ ò lè rí wọn sójú àfi tí bá ṣí in lójú ejò ni wọn àwọn ejò yẹn la fi ń ṣe fíìmù tẹ bá worú fíìmù ọláyà tí ejò jáde lẹ́sẹ̀ èbúté nínú àdáàjì náà èmi tí mo ṣeré ọ̀gá jáde ń bẹ̀ àkekèé jáde ń bẹ̀ nígbà tí Bàbá Sàlá ṣe mo ṣe Bọ́lá tán èmi ni mo ṣe ẹyẹ tí Bàbá Sàlá fi fò nínú sinimá Ẹ̀gbẹ́ Ògiri ni o nínú sinimá Ẹ̀gbẹ́ Ògiri kì í ṣe àgbéléwò èmi mo ṣe bí Bàbá Sàlá ṣe fò káàkiri Ìbàdàn èmi ni mo yà Adilọf tẹ kọ́kọ́ débẹ̀ náà bàbá wa olóògbé Adilọf ìbáyín lọ́rùn ó dìbò níyà ẹ̀yin ọmọ bàbá wọn Ògúngbè àwọn àrí pé ẹ̀yin lẹ máa ṣe ẹyẹ kí Bàbá Sàlá fò báwo ni ó ṣe máa fò báyìí mo ní ẹ̀yin náà bọ́ síbi ẹyẹ yẹ Adilọf wa bọ́ síbi ẹyẹ bó ṣe dé bẹ́ẹ̀lì tẹ báyìí àwọn ẹnjìníà mi tó wà lẹ́yìn mi báyìí mo ní wọ́n fẹ́ tọ́gbẹ́mọ náà ó ti fò oníkọ́ gbé òun lẹ̀. ẹ̀dẹ̀ ṣì ń ṣe gbogbo nǹkan yẹn sìn. bí ṣe bá yẹ ó yá nìyẹn òun bá Pẹ́lá ṣiṣẹ́. Professor Pẹ́lá. mo dé àwọn ojúgbé lẹ́ wò yìí èmi nìgbé ká ẹ̀bẹ̀tì tí ò gbójú ò lè pàgbín tèmi abracadabra the more you look the less you see. bí mi ṣe wà báyìí nísìnyí o àwọn ni mí bí mo ṣe wà ni mo ṣe sọ fún pé ní èmi ń ṣe iṣẹ́ káàkiri ìgbọ́n tó bá ti di òru báyìí tí bá ti jí báyìí ńgbà mi báyìí nǹkan tó máa ṣẹlẹ̀ tí èèyàn bá máa kú mo lè má sọ fún yàn. bọ́tẹ́ máa mọ̀. irú Malami Rufai nígbà tó wà ní Abuja territory minister òun ló sọ mí di magic finger ọlọ́wọ́ ọdọ́. ṣe padàn fún rí ni. mo ti padàn fún
yẹ mọ̀ pé ìgbà tó bá pè kàn ní magic ó dàbí pé kéèyàn ní òun fẹ́ dán Ọlọ́run wò nínú wa wò òjijì ní magic yẹn máa bá yín èyí padàn gidi gan ni nínú ọ́fíìsì yẹn gangan mo ti padàn yẹn gbàtí Professor Bakare Ojo ọ̀gá mi nìyẹn òun gbé mi káàkiri is now the Commissioner for Art and Culture and Tourism òun ni mo bá lọ ní next week báyìí àjọ lọ sọ́dọ̀ Fáyẹmí ni òun ló gbé mi káàkiri gbogbo university mo ti lecture Fóyè mo ti kó ògà tí àrùn ojú yọ mí lẹ́nu mo ṣiṣẹ́ ní OAU mo ṣiṣẹ́ ní gbọ́dọ̀dá iṣẹ́ effect náà ni gbogbo àwọn ká máa sọ kínní oògùn máa ra aṣọ báyìí ká máa ṣe gbogbo ẹ̀ ká dẹ̀ máa kájọ́ ká máa ṣe convocation tẹ́ máa ṣe convocation program wọn máa gbé ni. ìdán yẹn ṣe ń pa báyìí. Ọlọ́run fún mi ṣe mo tiẹ̀ ti lè pàdé ọ̀tún lámẹ́ta gbogbo àwọn èèyàn rò pé ní ọ̀pọ̀lọpọ̀ rò pé yá pé ojú ti fọ́ pátápátá torí ó stage kan tó pé àwọn ọmọ mi òun ló dúró ìná ara wọn ni dáàdi mi ẹ̀ máa ti kọjá ọmọ tó ń bọ̀. òkè ojú dà yín láàmú. for almost 10 years Fóyè mo ti wá dènà bẹ̀tà àwọn ọmọ mi wọ́n ti wà ní yunifásitì yẹn báyìí nísìn. Fóyè Ọ̀yẹ́ Èkìtì àmúlò ọmọ bẹ̀ náà ọmọ first daughter ní wà ń bẹ̀ tó wọ́n ti wà ní second year gan pàgọ́ àbí 200 level. so ká ní gbogbo àwọn federal government fẹ́ ṣe nǹkan sìn bí effect ẹ̀ ṣe lè ṣe. lágbára Ọlọ́run pẹ̀lú sùúrù. bóyá state government ń sìn kàn wò bẹ́ẹ̀ àwọn fẹ́ ṣe ọmọ bàbá Akin Ògúngbè yẹn gangan kó wá perform. kò sí tí mo fẹ́ tí wọ́n fẹ́ kí n ṣe tí mi ò lè ṣe. Sunday sì ń ṣe. àmọ́ lè ṣe náà ẹyẹ ń fò gan pa gan ẹyẹ. ṣé dìsìn. Akílódé. àwọn idán tèmi ti pa dáadáa irú fíìmù kan tí Ọláìyá ṣe tí àwọn ẹgbẹ́ tó kóra wọn sínú mọ́tò Èkó Paragon tí wọ́n l'accident tí gbogbo wọn jóná mọ́ mọ́tò èmi tí mo padà yẹn náà rè àìmọye ilé ni mo ti jó. nínú fíìmù. nínú fíìmù gbà tí bàbá mi kú gan mi ò rí ọ̀rẹ́ dáadáa agídí ni mo fi ń ṣe gbogbo tí mò ń ṣe. ìyẹn máa ti fẹ́ tó bí ọdún 12 báyìí. ọdún 11 bóyá 12 wà ní ẹ̀tọ́ ti sin wọ́n ní ìkẹkànlá yes. 2012 ni. bẹ́ẹ̀ ni ọtí tó bẹ́ẹ̀. ọtọ èjì kan tó jáde láyé. ẹ ṣe éèjì tí wọ́n kọ sínú obituary tẹ́rí yẹn wọ́n kọ 78 bàbá jù bẹ́ẹ̀ lọ. bàbá jù bẹ́ẹ̀ lọ torí pé àbúrò bàbá òun ló bí Ṣẹ́gun Ògúngbè àwọn lord predict éèjì wọn. ìtàwọn tí wọ́n gbàgbé pé ní kì í ṣe kí wọ́n gbàgbé náà torí ọdún kan síra wọn làwọn náà fi kú. àwọn tí wọ́n gbàgbé pé ní ẹnìkan wà láàárín wọn ìyẹn ti lólógbé tipẹ́tipẹ́ ìyẹn ló jẹ́ gẹ́gẹ́ bí àbúrò bàbá nìkan tó bí bàbá Ṣẹ́gun Ògúngbè. Paragon di télọ̀ yẹn télọ̀ lọ ṣe ń gbà yẹn nígbà ayé wọn bàbá Ṣẹ́gun Ògúngbè télọ̀ ni. àwọn ni olórí àwọn tó ń ránṣọ obìnrin ní ìgboro Ìbàdàn nígbà tí mo sọ yìí èdè mi ò kí ń pè mí síṣẹ́ mọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tó ń pè mí síṣẹ́ jù òun làwọn tó jẹ́ graduate àwọn tó jẹ́ pé lecturers gbogbo wọn títí kan irú Professor Bakare Ojo yẹn ó ti di ọ̀gá àgbà ní Fóyè kémi tó kó mẹ́gbà tó ti wà ní doctorate ni mo ti ń ṣiṣẹ́ fún so every place tí wọ́n ti ń lọ báyìí ló máa gbé mi lọ anywhere ìdè gbogbo decoration tí wọ́n máa ń ṣe fún Lísàbí day láti ọjọ́ ti bẹ̀rẹ̀ Lísàbí tó ti ṣe ìrántí Lísàbí lẹ́gbẹ̀ẹ́ òkè ọ̀nà ó number 1 ní mí Iyọ̀ ní mí èmi ni mo ń decorate inú capsule máa build Olúmọ máa build ọkọ̀ ojú omi máa build ẹṣin nígbà tí bàbá wa Káró Orí gan máa jọba gan tó máa jọba Tẹ́jú Oṣó ẹṣin tí bàbá mi gùn lọ síbẹ̀ erin tí bàbá mi gùn lọ síbẹ̀ èmi kì í build ẹ̀rí. àwọn ọdún tó máa ń sanwó do ẹ̀yin ò ń change owó ni kẹ́. ẹ ṣe sọ̀rọ̀ iná ìwọ́n tí wọ́n mú mi rántí àkọlé eré kan pè ní Fárí Orò Fárí onígbọ̀nsẹ̀ ògùn Fárí Orò yẹn àpótí tí wọ́n fi ṣe ẹ̀rọ owó ìbẹ̀rẹ̀ lọ sọ pé Oyogi my master across the sea show me the way. èmi mo build àpótí yẹn. Àkọ́bí bàbá Ògúngbè sinimá nígbà yẹn sinimá ní sìn. bẹ́ẹ̀ni kí lè rí ṣe máa ń wo àwọn sinimá tó ń ṣe ń sìn ṣá. ẹ ṣe mo máa ń wò mi ò kí ń wò ìdí àti ìtumọ̀ tí mo sọ pé mi ò kí ń wò ni pé mo lè má wo ẹyọ kan tán nítorí mi nífẹ̀ẹ́ kó jẹ́ pé ní kán padà kan bẹ̀ yẹn wọ́n máa sọ pé à èmi wá dọ̀padà kan wọ́n ní ìjọ tí àwọn ti pa nínú àwòrán sinimá kan ní àkọ́bí lọ́wọ́ pẹ̀lú first born ní àkọ́bí lọ pa o ìjọ tí wọ́n ti pa nínú eré kan o torí ẹ̀ ni ò jẹ́ kí n máa fẹ́ máa wò tán ìmọ̀ tí wọ́n bá pè tèmi ní o àwòwò tán lọ́ máa ń wò. number 1 ni mo jẹ́ bí Bello ṣe jẹ́ àgbà sí mi sí mo jẹ́ àgbà fún gbogbo wọn gbogbo àwọn tíátà mi ò ní ọ̀gá nu wọn. ṣáwọn wà nù Tolúwa nílẹ̀ ni. ṣé mi Ọlọ́run fún mi ṣe Tolúwa nílẹ̀ ni o àti Ṣàwòròdẹ gbogbo. kílẹ̀ ṣẹ́nu Ṣàwòròdẹ. adé tó wọ̀ wọ́n lọ́rùn yẹn náà Ọlọ́run fún wa ṣe wa láṣẹ gbogbo ibi tó gbé ti ṣiṣẹ́ pátápátá èmi mo ṣe decoration bẹ̀. ọba làgàtà tí ò sí gbẹ́rẹ́ wọ́n wá ládé èdè létí ẹ̀ orí ló fọ́ pa. ibẹ̀ ni arẹ́sẹ̀jẹ̀ bàtà ti jáde. àtàrà parí gangan.
èmi wà pẹ̀lú torí ẹni tó ṣe eré yẹn gangan Òpómúléró Túndé Kèlání ẹ̀gbọ́n tèmi ni ó ń dùn mí. máa ń àwọn tó ń lo mọ́tò dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ níbi iṣẹ́ tíátà ní níṣẹ́ àwòrán amóhùnmáwòrán ní gbogbo ẹni o. àwọn ọ̀rẹ́ ẹni ràn wọ́n lọ́wọ́ èmi ò rẹ́ni ràn mí lọ́wọ́ kẹjọ ṣe iṣẹ́ iná tó yẹ kémi náà ní mọ́tò kan tí máa ti kẹ́rù mi káàkiri ẹrù mi iṣẹ́ mi bàbá ṣe kí ni ìbá tí wàá lóyin iṣẹ́ mi bá tí wàá lóyin ìbá tí wàá ga jù bẹ́ẹ̀ lọ gbà tí ó dẹ̀ sí pé kò sí olùrànlọ́wọ́ kò dẹ̀ yà dúró bí abúlé wa mi báyìí èmi wà ní school lára ẹ̀ ní Òṣogbo Technical College Trade Center mo wá sí ọ̀dọ̀ bàbá mi ní Ìbàdàn láti wá gba owó kí lè máa fi tẹ̀síwájú nínú education mi ìgbà tí mo wá débẹ̀ yẹn mo wá realize pé ní àwọn èèyàn wọ́n lọ fún audition wọ́n test wọn lórí stage ní one by one wọ́n fẹ́ mọ àwọn tó máa mú ṣiṣẹ́ wọ́n kàn ní kéèmí kó wọn rìn káàkiri wọn ní ìwọ wá ń bẹ̀rẹ̀ bọ́ sórí ìtàgé náà yẹn ìwé tó sọ̀rọ̀ mi ò mọ̀ rí orúkọ ẹni yẹn jẹ́ Dàpọ̀ Adélùgbà bàbá wa Dàpọ̀ Adélùgbà àti bàbá wa Wálé Ògúnyẹmí yẹn ló dẹ̀ kọ ìtàn Òkèláńgbò rẹ̀ sí èdè Gẹ̀ẹ́sì sí English wọ́n ní kí n bọ́ sórí ìtàgé ní àwọn bọ́ síbẹ̀ wọ́n fi àwọn kankan dán mi wò mo dẹ̀ ṣe gbogbo tó ní kí n ṣe wọ́n ní kí n ṣeré ẹnìkan ṣo solo performance lọ́pẹ̀ yẹn pẹ́ẹ́pẹ́ ẹnìkan tó máa ṣeré ẹni mẹ́rin márùn-ún mo ṣe yẹn fún wọn wọ́n ti ní kí n work like an ostrich gbogbo nìyẹn ostrich pick up mo wá rìn gala on the yard wọ́n pàtẹ́ wọn fún mi wọ́n ní kí n move like a baboon àti then react like a baboon mo bọ́ sórí stage mo kilẹ̀ báyìí ha mo fọwọ́ gbá ìyá àdúrà báyìí wọ́n wá ṣe kékeré wọ́n ti ní kí n wá dẹ́mọ bíi peacock ọ̀kín ọbẹ̀ ẹyẹ wọ́n ní kí n ṣe bí ọ̀kín mo tún rìn bí ọ̀kín gàràgàrà ọmọ pàtẹ ọ̀kín wọ́n ní kí lórúkọ mi mo ní Oyèbọ́lá Ògúngbè gbàǹsọ́ gbèsè lẹ́mọ́ ní Ògúngbè wo bàbá mi ló wà láàrin ìlú wájú yìí wọ́n ní bàbá mi kẹ̀ wọ́n ní ìfàkẹ́ orúkọ ọ̀gbẹ́ni sí àárọ̀ wọn kọ̀ fún mi ní promotion bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ fún mi ní driver pẹ̀lú pípọ̀ àbíyẹ̀dú ìjẹ́ 404 car first tax 77 pẹ̀lú lébẹ̀dẹ̀ lára. 1977 nìyẹn o. bẹ́ẹ̀ ni èsì ìgbà mo ti ń lo mọ́tò bọ̀ wọ́n ní wọ́n fẹ́ ṣe àwọn ẹyẹ nígbà tí mo ti rìn bí ògòǹgò yẹn wọ́n ní wọ́n fẹ́ ṣe àwọn ẹyẹ tó máa ń di elder ox ológòǹgò àwọn ox kù yẹn wọ́n fẹ́ kẹ́ni wọ́n máa là nígbà ìbọ̀jà ó wà very easy wọ́n ní kí ló dé mo ní kí tẹ́lẹ̀ bá mi rán sáré rọ́fìlà kọ́kọ́ wà wọ́n ṣáìsì bó ṣe rọ́fìlà yìí báyìí kí mo bá fàdé lórí ìlà bá dé bá mo tempo mo máàkì ẹni mo mú amateur mo pápọ̀ mo fi gọ́ọ̀sì mo fi sí wá gbé sẹ́dọ̀dì. ẹ ń sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ bàbá yín kan pé ìrànlọ́wọ́ ni ò sí ìyẹn ni bí báwọn kan bá ń wùwá báyìí tán ní òkè kí ló rò pé ó fẹ́ ṣe fíìmù ṣẹ́ẹ̀ṣì lè ó wà ńlẹ̀. àwọn ọlọ́run àfún wa ṣe a máa kọ́ báwọn àbúrò mi gan lóbìnrin wọ́n ń ṣe ìgbà ó yàtọ̀ sí pé ká pé ní ẹ̀ eré tí bàbá ti kọ sílẹ̀ torí irú eré kan wà ní ṣe pé ní kò ṣeé ṣe lórí ìtàgé ju bí méjì kan ìrẹ̀lẹ̀ Nàìjíríà yìí a lè ṣe ní Centenary Hall Láké Abẹ́òkúta lẹ́yìn náà WNTV WNBS àti lè ṣe pẹ̀lú ìdí àti ìtumọ̀ ni pé níparí ìtàn yẹn a rí pé Ọ̀rúnmìlà ó takùn lọ sọ́run ni táwọn máa ta idán pé ó takùn lọ sọ́run yẹn ń gbà yẹn Centenary Hall ó ṣeé ṣe torí pé ó ní gálárì lókè àwọn kan wà tó jẹ́ pé ní eré àtijọ́ wọ́n máa ń gba tiẹ̀ ju eré ìsìn lọ ìgbọ́n ní ìsinmi ẹ̀tẹ̀sí bí ayé tẹ̀sí ni ẹ wá má gbàgbé pé ní àwọn tó ń ṣe eré ìsìn náà ni àwọn á ń lò fún eré àtijọ́ táwa máa ṣe eré òtiwa torí pé táwa máa ṣe eré yẹn kì í ṣe ẹnìkan ṣe ló kọ ìtàn ẹnìkan ṣe kọ́ ló máa screenplay. ẹ tún mọ̀ pa screenplay náà. àwa ara wa náà ni náà kádùkú amọ́pọ̀lọ́ tiẹ̀ wá irú àwọn bàbá tí ó jẹ́ pé wọ́n kì í ṣe oní tíátà ní ìsìn náà a máa pè ọjọ́ kó pé ní ìdí ó ṣeé ṣe náà káàkiri sọ pé kéèyàn kọ́ dìde báyìí kó rí kọ́ dìde kó kù lórí báyìí ó máa rìn káàkiri lásán ordinary orí bàbá ló bá ti pé ní ó ṣeé ṣe náà ẹ̀bẹ̀ tí máa ń ronú pé ok ṣé pé kọ́ de pé gbóná bí ó lára káàrẹ̀ ẹ̀dẹ̀ bọ́ọ̀n. ẹ tún ṣe yẹn náà. ní ìdán ni èkìtì náà ń pè yẹn make up artist nìyẹn tó bá ní kégbò kẹsẹ̀ jẹrà nísìnyí kó máa tú ọyún kó máa tú ẹ̀jẹ̀ jáde báyìí sí kẹ́jẹ̀ tẹ́ máa jáde mẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìdán náà yàrá la máa pàjọ yẹn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ all belief lórí camera effect but manual effect lèmi ń ṣe. sọyìn níbi tá a bá ra nǹkan tó wò wá ń sìn bóyá wọ́n fẹ́ ṣe event irú tí Lísàbí tẹ́ sọ yẹn ń sìn wọ́n fẹ́ ṣe Òṣogbo ń sìn wọ́n fẹ́ ṣọ̀pá Ọ̀rànmíyàn nílé Ifẹ̀ gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú culture ó wà nílẹ̀. Ọlọ́run fún wa ṣe ní gbogbo wà lọ́wọ́ Ọlọ́run irú ọmọ ní òkú tí bàbá mi ṣe àti bàbá mi máa ṣe eré ọmọ ní òkú sínú tẹlifíṣàn fún OGTV mo ní wọ́n ṣe a lot of mistake ní eré yẹn ọmọ tí òkú bí ṣe bá ń parọ́ ni báwo ló ṣe possible kí òkú bímọ ṣùgbọ́n báwo ló ṣe bímọ yẹn mo wá ní ìgbàgbà tá máa rìkọ́ọ̀dù yẹn
ẹni tó wá fẹ́ sponsor program yẹn àwọn company fẹ́ sponsor yẹn wọ́n wà ìhọ́rẹ́ ìgbà yẹn mo ti wà lọ́dọ̀ bàbá sàlá I stayed there for a month ìgbẹ́ni bàbá sàlá ṣe mo ṣe bọ́lá tán èmi náà ni mo ṣe gbogbo nǹkan tó wà ní pátápátá ìgbọ́n gbà tó wá di pé ní èmi máa wá dé kí mo wo program yẹn báyìí mo ní bàbá ṣé bó ṣe kẹ́ ṣe síbi tí ọmọ inú òkú ti jáde interval nìyẹn ibi tí ọmọ yẹn ti jáde láti tí bàbá tó bọ́ ọmọ yẹn tó bẹ́ẹ̀ mọ́ ẹ̀ ní àṣepọ̀ tó dẹ̀ sọ pé ó máa bo nídìí lọ́jà lọ́jọ́ méje ó dẹ̀ àmọ́ ọmọ wa musa lọ ó bá yìnbọn fọ́mọ gbà tí bàbá yìnbọn fọ́mọ yẹn obìnrin ọmọ òkú tán ọlọ́dẹ tó gbọ́dọ̀ bọ́ rò pé ní ẹ̀rọ ọlọ́pàá bó ṣe sáré lọ síbẹ̀ nìyẹn ó bá gbé ọwọ́ pé èèyàn ló wà pé nígbà tí ń gbọ́ irú eléyìí sí òun kọ́ lóun yìnbọn yìí ó bá gbé ló bá lọ ṣètùtù ó bá lọ tọ́jú ẹ̀ bọ́ ṣe máa ń yọ ọta àbọ̀ nígbà tó ọmọ yẹn máa wá di pé kò tètè ọta àbọ̀ yẹn ò tètè lọ tọ́lá rẹ̀ ó ti sọ fọ́ọ̀mù láàrin ó bá kú sá ọmọ yẹn kú sọ́dọ̀ bàbá ọlọ́dẹ yẹn bàbá yẹn bá sáré lọ sí òkú yẹn ní òkú òru nígbà tó wá ṣe tán yẹn pé kí ni yẹn ti wà tipẹ́tipẹ́ ọmọ yẹn ó wá wà nínú oyún òkú kò affect ọmọ yẹn láti ṣe kí ni a gbọ́dọ̀ rí effect kan tó máa mẹ́ kékeré àrà sán gbàgàgàgàgàgàgà kò break grave yẹn tó bá ti já grave yẹn báyìí àwa rí pé ọ̀gbàrá òjò ó ṣọ̀wọ́ nínú sáré yẹn. ẹ tún ṣe fẹ́ tìyẹn náà. bí mi mò ń bá yín sọ̀rọ̀ nǹkan tí mo gbé kalẹ̀ tí mo fẹ́ ká ṣe ẹ lè ṣàràkóso náà. omi yẹn ló máa fọ ọmọ yẹn ló máa wẹ̀ ládàá nù tọ́mọ yẹn bá máa jẹun bá ti ń ké báyìí ká ló máa gbé sẹ́ni báyìí sílẹ̀ nìyẹn tí mo sọ fún bàbá mi nìyẹn pé nǹkan tó yẹ ká ṣe nìyẹn tó bá ti wá yá ọmọ yẹn wá dàgbà ó bẹ̀rẹ̀ sí kátá á ti padà tó máa sùn á bọ́ sẹ́gbẹ̀ ìyá ẹ̀ sọ síbẹ̀ nígbà tó tó ọdẹ ẹgbẹ́ skeleton yẹn máa wà bẹ́ẹ̀ nígbà tó tó stage tó yẹ kọ́ mẹ́rin bá bọ́ sáàrin ìgboro bẹ̀ sí rìn wá mix máa wọn ọmọ kéékèèké àwọn ẹgbẹ́ wa sọ pé ìwọ tó jẹ́ pé ní òun á jẹun lé wa lójoojúmọ́ nìṣó lé ẹ̀ka lọ bẹ́ẹ̀ jẹun àwọn ẹ̀ bá tẹ̀lé yìí oúnjẹ fẹ́ délé ni ọ̀yẹ̀ ẹ̀ka lọ gbà tó débẹ̀ ẹgbẹ́ sáré báyìí ó kàn jù wọ́n sọ pé dàárọ̀ ibi tó ọmọ ní òkú ti jáde ni láìtì bó ti ṣe pé dàárọ̀ kọ̀ wọnú sáré ìyá ẹ̀ ni wọ́n ní àṣẹ ọmọ tó ń bá wa jẹun lójoojúmọ́ nílé ẹ̀ àṣẹ ọmọ inú òkú ni àwọn aráàlú bá tẹ̀lé wọn débẹ̀ wọ́n wá mú ọmọ yẹn wá sáàrin ìlú wọ́n wá sí gbẹ́rẹ́ fáwọn ọmọ yẹn kí òkìkí yẹn máa kọ̀ọ̀kan máa sá fún ọmọ yẹn mọ́ ìyẹn tán ló máa tọ́jú ọmọdé bàbá tó sin jọ́ kìíní ọ̀hún ọlọ́dẹ ló ní wàá tọ́jú ẹ̀ ó wá mú mọ́ra ẹ̀tí fẹ́ẹ́ tẹ́ bẹ́ẹ̀ nìsín náà nígbà tó mú mọ́ra ìjọ tí ìyàwó bàbá ọlọ́dẹ ẹ̀ pè ní ọmọ àlè pé ọmọ àṣìgbẹ́ inú sàárè ìdí ẹni sákò ńbẹ ó sákò mẹ́tọ́ bọ́ sọ́wọ́ àwọn fúlàní ẹlẹ́ran ní màálù kẹ́lẹ́ gbogbo eré bàbá mi ló wà lọ́pọ̀lọ́ mi ó kó mẹ́tọ́ báyìí tó máa já sí báyìí ó ti lọ́ bá sáré fámìlì ibi tí bàbá yẹ ẹ̀ ti wá ó ti wá rẹ́gbọ́n yẹ ẹ̀ ó tún bẹ̀rẹ̀ sí bá nífẹ̀ẹ́ kọ̀ ìbẹ̀ náà ti sọ pé ní amánú òkú fani mọ̀ra ṣínà ló ṣeré yẹn wọn ló ti mọ̀ ní òkú ṣàwòrò ìwọ ṣáàlọ́kàn mi fẹ́ ó fún flute bẹ́ẹ̀ gan ni so later ṣá ìgbà tó yà dé ọ̀dọ̀ wọn bẹ̀ yẹn àti ìwà tẹ̀túwẹ́ àti wọn ní kọ́ wá lọ gbé oúnjẹ lọ fún bàbá wọn wálé bàbá wọn pé ọmọ tó fún oyún tó fún jọ́ọ̀kì ní ọ̀hún ọmọ tó bí òun lọ́mọ yẹn pé ó tún bímọ ó sì bí pé ìgbà tó ti yìnbọn páyẹn ó ti kú nìyẹn gbọ́dọ̀ wọn gbé oúnjẹ fún bàbá wọn báyìí bàbá mi yẹn ní Bọ́lágadé Alápá ńlá inú eré yẹn gan ni kíní ti dìde délé òdùnlé eré yẹn ló gbé dìde ọmọ ní òkú wọn ti pé Bọ́lágadé Alápá ńlá ọmọ rẹ ònà fẹ́lẹ́fẹ́lẹ́ òbó eré yẹn ló gbé dìde statement tó sọ yẹn pẹ́rẹ́ báyìí ni wọ́n gbà mú ní program yẹn. yẹn délé òdùnlé. bẹ́ẹ̀ ni. fíìmù wo lẹ́yìn tí kópa náà tẹ́ máa ń rántí ní gbogbo gbà pé iṣẹ́ ni bóyá act ń bẹ abẹ́ ṣe. tí mo act jù tẹ́lẹ̀ mọ̀ tẹ́lẹ̀ wò kíákíá nísìnyí ni tí mo lè sọ fún yín tó yẹ kó wà popular gan ó ní ìlú Ẹṣin Ọláyà èmi ni mo ṣe president ìlú Ẹṣin Ọláyà. tí wọ́n announce Ọláyà as governor of Òkè-Ìdìbò state Lieutenant Colonel Àìkúlọ́lá governor of Òkè-Ìtòkù èmi mo select àwọn governor yẹn. bẹ́ẹ̀ ni èmi ni mo wọṣọ army tí wọ́n gbé flag Nàìjíríà sí lẹ́yìn báyìí tí mo. nínú ìlú Ẹṣin yẹn. èmi gbọ́gbọ́ ni president mo lára jù báyìí lọ́gbà yẹn. tọ́ bá sì pè yín síṣẹ́ acting sí ẹ̀ ṣe lè act. àwọn náà fún mi ṣe ìṣẹ́rí gbogbo àwọn àbúrò tó bá ti jẹ́ mọ́ bíi detective bíi lawyer bíi ẹ lè ṣe lawyer. ṣé mi àwọn náà fún mi ṣe. pẹ̀lú lẹ̀kẹ̀ yìí. yàrá máa bọ́ sílẹ̀ a máa gbé suit sọ́rùn náà. ṣe ń wọ suit náà. mo ń wọ suit náà ó yá pa. wọ́n lè máa ń change aṣọ gan. ọlọ́run fún mi ṣe. aṣọ tí mo fẹ́ wọ̀ gan máa kọ́ mi lẹ́sẹ̀ gan ni mo dàbọ̀lẹ̀ gan fẹ́ dàbọ̀lẹ̀ tẹ́lẹ̀ 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 agbádá ńlá gbogbo ẹ̀ àwọn agbádá yẹn owó wà lórí fíìmù dáadáa ní èsì owó wà ń bẹ̀ ju àtijọ́ lọ torí gbà táwa ṣe ìṣe fíìmù gbá yẹn nísìnyí ìjọba ti kó 30,000 lẹ̀ fún wa máa rìkọ́dù fún ní ẹ̀ la máa ti gba kámẹ́rà ìgbọ́n nísìnyí owó lọ́ fi ń ṣe fíìmù báyìí nísìnyí owó lọ́nà tẹ̀ fi ń pa.
iṣẹ́ effect nǹkan bóyá àwọn kan wò wá ń sìn wọ́n fẹ́ ṣèfà cultural stuff wọ́n ń ṣe event kan art and culture state kan because we have 36 states in Nigeria àwọn aráàlú òyìnbó tó ń wò wá náà máa ń lo effect gan. ṣe rí effect tẹ́ ń sọ̀rọ̀ bá lórí yẹn ẹnìkan tó ni mo fẹ́ràn jù pé kí n máa wo effect yẹn jù oní Jackie Chan torí àtọ̀rọ̀ ni òun ni máa wo fíìmù ẹ̀ jù kò yẹ lómi o. Jackie Chan ẹni kí ni ìdí àti ìtumọ̀ ó máa ṣeré fún yín ó máa parọ́ fún yín tó bá yá wa já rẹ̀ àwa ṣe dìmẹ́kìn fún yín nígbà tó bá sọ pé òun jábọ́ látòrí òkè ẹ báwo ló ti máa ṣe pọ́sibù kí èèyàn ẹlẹ́ran ara kó jábọ́ látòrí 25 story tó lè máa ṣe gírígírígírígírí tó dáa máa wá ya gbogbo ẹ̀ tó máa gbé jáde báyìí máa ṣe báyìí máa wòrán báyìí ìjọ kan ni mo wò ìjọ kan tó ó ṣe dìmẹ́kìn yẹn ni o gbàtó ṣubú ni lọ́wọ́ òun náà kù sẹ́ẹ̀ ó ṣe mistake ó jábọ́ lókè àti ibi tó gbé ti jábọ́ gbọ́ ògá jù bẹ́ẹ̀ lọ sí bíbá yìí àti bí àtẹ́ni sàn èmi mi jẹ́ wà báyìí nìsan mo ti ṣe effect jẹ́ pé ní èèyàn jábọ́ látòrí ọ̀pẹ rí mo dẹ̀ sẹ́ tó máa jábọ́ látòrí ọ̀pẹ tí ó dùn kú. ẹ lè ṣe effect kan gúnyàn lọ́bẹ̀ tó ń bá fún yín lọ́bẹ̀ ń sìn kọ́ ṣọlá jọ ń gún ẹ ṣé ẹ lè gún kan náà mo ti mú kú wáyé. fún mi lẹ́nu kan ká gún ẹ̀yin náà lè máa gún sáà. èmi kọ́ yín lórí ìfẹ́ ti. tí bá ń direct effect máa direct yìí ni wọ́n ṣe ń direct cameraman náà. èmi ò lè gúnyàn ní ìfẹ́ ti o. àwọn ìdààmú ti bọ́. now àwọn kan lè máa wò wá ń sìn kán wò pé ó wù àwọn náà láti support ọmọ bàbá Ògúngbè because àwọn bàbá wọn ti ṣiṣẹ́ o lára nǹkan tí wọn náà ti ń gbọ́ látàrọ lè wò pé ọmọ bàbá yìí rèé mo ti gbádùn iṣẹ́ bàbá wọn àwọn tún là kọ́ bí iṣẹ́ òdẹ̀ tán lọ́pọlọ ó wà ńlẹ̀ gan ni òkú ń ṣe kékeré o wọ́n fẹ́ sọ tẹlifóònù nọ́mbà wọn sìn mo fẹ́ kẹ́ bá mi pè wọ́n kẹ́ bá mi support wọn kì í ṣe pé bóyá wọ́n pè mí pé àwọn fẹ́ràn lọ́wọ́ àbí wọ́n pè mí pé kán fi wọ́n tọrọ owó irọ́ o but ó lè fẹ́ appreciate bàbá tó bí wọn látara wọn. 090 164 230 54. ẹ fún wa lẹ́ẹ̀kan sí sá nọ́mbà yẹn. 090 164 230 54. àwọn ọ̀dọ́ tí mo tún lè ṣe kò sí bàbá kí n má mọ̀ pé gbogbo nǹkan lè máa tàbí mi bá ti gbódò mi dání láti ilé. odó wọ́n máa gbé sílẹ̀ báyìí wọ́n máa kó blọọkì sọ́dọ̀ máa gún yọ́nù mi ọmọdé odó wà ní gbogbo ẹ̀ bó dẹ̀ wá fẹ́ yín gbé. àwọn ọ̀dọ́ tí mo lè pa nìyẹn mo tún lè mú blade tẹ̀ ń wò yẹn ìyẹn ìdán primary nìyẹn ìgbà tá a ti wà ní primary school nígbà yé bàbá wa Ṣẹ̀san Ṣolúadé láti mọ̀ sí irú ìdán yẹn irú blade yẹn sì mo lè jẹ páálí kan tán tiger blade. ẹ lè jẹ tán ẹ ṣe ń jẹ blade báyìí. ẹ bá rí blade tuntun ní ìsìn máa jẹ́ mi ò lè jà lókun bá rí tuntun ní ìsìn máa jẹ́ fún yín. ṣé wọ́n ra blade wá ni. ẹ ra blade fún mi ó wà ní tòsí ní báyìí. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò gbé tirẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. tí olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ àti gbogbo àwọn tá a tẹ̀lé ayé àti àwọn tó tẹ̀dọ̀ sínú rẹ̀ ó fi dèrè sọlẹ̀ sórí òkúta. tóun lè máa pè kẹ́ tó jẹ blade àjánù ọmọ ẹkùn ẹja sí blade àti yọ o. jẹ́ ìwòná bóyá èmi náà lè jẹ blade o. ẹ má gbìyànjú o ṣé bá ṣe rí ẹ má bàbá wo jẹ́ o àwo. àwọn ọmọ awo nìkan la lè ṣe bẹ́ẹ̀. kí ló ń. àkọ́bí bàbá Ògúngbè ni à ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ yìí wọ́n máa ń jẹ bíléèdì èmi kẹ̀
ẹ lè jẹ bíléèdì lẹ́gbẹ̀ẹ́ mi kémi náà má ta ọgbẹ́ni gbé kámẹ́rà sí jíjà rẹ jẹjẹ sí gbogbo ẹ̀. Adọ́wọ́. ní o bá ṣíwò Wọ́n ní o gbé. wọ́n ní o gbé Wọ́n ní tí o bá sì wò. ní o bá ṣíwò Wọ́n ní o kẹ́ran. wọ́n ní o kẹran Pàdé ni tí wọ́n ní igbó. Ọlọ́run ní jẹ́ wọnú gbó. Igbó máa wo máa wo lómi. ọwọ́ jáde bàbá má dàn kí ni wẹ́ má fi jẹjẹ sí wa. láì ṣe ṣàwámà ìkàsàtì ẹ má dán wò. Ó di mélòó? ó di mẹ́ta. Ìtẹ̀ bọ́ fún tara yìí rè àbí ká fi dán yín wò. irọ́ ti tó ó ti tó. bàbá fẹ́ tọ́jú Ọdún kẹrìnlá tí mo ti wọlé bàbá gbẹ̀yìn rè. fúnra yín lẹ̀ ń farun orí yín. Àti gbogbo ẹ̀ pátápátá. Bí èwe là ń bá rò rẹ̀, ìyàn kẹ́yìn bá gbà rò rẹ̀. Èmi nìgbé kákáká, ẹ̀bìtì kákáká, ẹ̀bìtì tí ò gbójú ò lè pàgbé tèmi, èmi lẹ̀bi tí ò pé rà. Èèyàn ló ń sọ̀rọ̀. Ẹ bá ní àṣeré ìbílẹ̀ àṣẹ fún yín. Ẹ bá ní ká ṣeré ká di táyì báyìí. Bàbá ẹ̀ ti wá pa. Ká ń pè ní o. Bàbá o, kò ní bàjẹ́ fún yín. Program tẹ ṣe ìyọ́lọ́ òní fi ṣe àṣemọ́. àmín àmín àmín. Àdánmọdánmọ ní ti àdán. Ẹ fi lé àwọn kan lọ́wọ́. Ẹ ní kú nísìnyí, ẹ ní kú lọ́jọ́ àìpé. Ẹ ní kú bí olóko òru. Ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí. ẹ bá mi ṣàdúrà fọkùnrin kan lára àwọn tó ń dá sétò yìí ni MMG láti USA. MMG ibikíbi tẹ́ ẹ bá wà, ibi tó máa ń wọ̀ ẹ̀fùfù lẹ̀ ló ń darí ìgbẹ́ sí, ibi tó máa ń wọ olówó ẹni ní darí ẹni lọ, ibi tó máa ń wọ elédùà ó máa darí ọ̀rọ̀ tiẹ̀ lọ. Ọlọ́run Olódùmarè ó ní ká máa ṣàdúrà fún yín pé ní àdéhébàrè àrìnàkóre ẹ nítorí burúkú. MMG ibi tó bá wà nílùú òyìnbó ó nítorí burúkú o ó ní gbókù ẹ̀ wálé o wà á máa lọ rí wà á máa bọ̀ ọ́ dé o gbogbo ohun tó bá ṣe báyìí láyé ìbáyìí ayé máa gà á ní o ohun tó bá lọ sí ìlú òyìnbó lókè òkun àdélébáre àrìnàkóre kí nǹkan ò ní sàwọn ọmọ yín o. àkọ́bí bàbá Ògúngbè obìnrin kan tún wà inú oṣù táwa yìí lọ́jọ́ bí wọn àwọn fẹ́ràn gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú àrò àgbàlagbà Alájà Sekinat Lawal wọ́n tún wá jẹ́ arówó ṣàdínní ètò yìí wọ́n mọ bí wọ́n ṣe ń wo ètò yìí wọ́n sì máa ránṣẹ́ sí yín lọ́tọ̀ ṣùgbọ́n lórúkọ wọn ẹ tún gba aṣọ yìí náà Alájà Sekinat Lawal. Alájà Sekinat Lawal iṣẹ́ tẹ́ bá ń ṣe ilé ayé yín iṣẹ́ yín ò ní bàjẹ́ o iṣẹ́ yín ò ní dàrú gbogbo kí oúnjẹ bá fẹ́ ká máa rí ká máa gbà ládùúrà fún yín á máa gbà ládùúrà yín Alájà Sekinat Lawal orí yín á dá o ayé yín á dùn o inú yín á dùn ẹ nítorí burúkú o ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí gbogbo bí kíbi tẹ́ bá fẹ́ òun náà máa ṣe fún yín ẹ máa torí ire ni ohun tẹ́ fún àyà dúpẹ́ lọ́wọ́ yín o. Àkọ́bí bàbá Ògúngbè ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ ò lè fẹ́ bá mi ṣe fún bàbá yìí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wo sinimá Polaris Bank ní báǹkì bàbá. 101-924-3902 Polaris Bank 101-924-3902 Polaris báǹkì ìṣàpọ̀ní o. Oyèbọ́lá Àrẹ̀mú Ògúngbè. Oyèbọ́lá Àrẹ̀mú Ògúngbè lè máa bá ń bẹ̀ ẹ ṣé gan o ẹ jẹ́ ká mú dùnú bá àkọ́bí bàbá Ògúngbè ẹnu ẹ̀ gbọ́ gbogbo nǹkan tó ti sọ fún wa ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ gan ó sì kú idán kan tó máa pa fún wa ìta la ti máa pa yẹn ẹ wá lọ wo bí bàbá yìí tún ṣe fẹ́ padán ńlá kan fún wa níta. ó yá ọ̀ǹda ẹ jùlẹ̀ ẹjọ́ jáde. Àwọn àbúrò bàbá mi nìyẹn bàbá Ṣẹ́gun Ògúngbè ló wọ agbádá ẹ̀ tó gbọmọ dání yẹn Ṣẹ́gun Ògúngbè òun kọ́ o ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn bàbá Ṣẹ́gun Ògúngbè nìyẹn àbúrò bàbá Ṣẹ́gun Ògúngbè bàbá Ṣẹ́gun Ògúngbè gangan ni ó tẹ̀lé tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn gangan àbí àbúrò bàbá Ṣẹ́gun Ògúngbè nìyẹn àbúrò bàbá Ṣẹ́gun Ògúngbè lélẹ́yìí bàbá Ṣẹ́gun Ògúngbè lẹ́yìn tẹ́ ń wò yẹn tó bí Ṣẹ́gun Ògúngbè nìyẹn òun ló bí ilé bàbá tèmi àbúrò bàbá tèmi nìyẹn àwọn iṣẹ́ tèmi ti ń ṣe nínú kánífà ní àwọn tẹ́ ń wò yìí.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà.